bàbá rẹ̀ ní kinní kan ọ̀sán ni oní tó ń bá fi náà dábàá kò ní kìje bí ó bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹfúnjọ́ méje kò ní síjọ́ méje láyé bàbá rẹ̀ ń jọ ti kú dé ewó rí gbó lọ sánwọ́ ẹ̀yọ kó fi na ikú pé kí gúdúgúdú mọ́ wá ọ́ pàtà ní àbí kí n ti kọ́kọ́ kọ́ bàbá rẹ̀ kú tú ẹ́ àwọn agbákò tí ó fòóká ní mo jogún ẹ̀ lọ́dọ̀ bàbá mi kò wúlò torí tó bá wúlò ní ó yẹ kọ́kọ́ wúlò fún bàbá rẹ̀ tó jogún ẹ̀ lọ́dọ̀ rẹ̀ Yorùbá wọ́n gbọ́ wọn ìsábà lu ọgbọ́n ni wọ́n ní ikú pa babaláwo bí ẹni tí ò nífá ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ò légbòogi ifá ń bẹ kí ló dé tó kú ifá yìí ó yẹ kó fi takú láyà egbòogi pọ̀ wá sí láǹdì tí wá ń bí egbòogi pọ̀ àti ewé fi egbòogi àti ewé kó fi ṣoògùn kíkú kọ́ mọ́ dọ́dọ̀ rẹ̀ torí tó bá tún wá dọ̀ rẹ̀ tẹ́sẹ̀sẹ̀ ń wọ́jà káàdì ajẹ́pẹ́ late comer ní ọ́ ó ṣoògùn tí ò fi ní dọ́dọ̀ rẹ̀ rárá ni irọ́ lásán ẹni tó ní padà wá lọ́la a máa rú ọ gbónúkúkẹ kúléwé ìran àkàlàmọ̀gbòkọ̀ ní ìsàlẹ̀ ìlú ẹgbẹ̀rún ọdún ọ̀la ni ó wá ọ̀la ọba ogun kò ti ṣe déédé bó ṣe lọ́tàn ní wèrè kú ẹni tó ní kí wà wá lọ́la òun ṣoògùn pé wò ní kú òun sì kú lẹ́ẹ̀kan náà ìwọ náà ṣàìmọ̀ pé irọ́ lásán irọ́ ń parọ́ fúnrọ́ torí ìdí eléyìí kí láti fẹ́ ṣoògùn òfò kí láti fẹ́ ṣẹbọ kí láti fẹ́ ṣòṣà pẹ̀lú Islam arákùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ṣáájú kí Islam ó tó dé mo ṣe ìlérí kan fún Allah wípé máa para kúnmí kan fún ní buwana Allah ni mo ṣe ìlérí fún ọ kìí ṣòṣà o àmọ́ ràkúnmí tí mo ní máa pa yìí mo dá ààyè tí ń ti pa òní wọ́n ń pè ní buwana ànábì ọmọ buwana yìí ànábì wa béèrè ó ní hal fiha sanamun yu'bad ṣé ní buwana yìí sóòṣà kan wà ń bẹ̀ tí wọ́n máa sìn tí wọ́n máa bọ ọ̀dà òun ni rárá àwọn sàhábà náà jẹ́rìí ànábì sallallahu alaihi wasallam wa hal fiha 'eidun min a'yadil mushrikin tí àwọn kèfèrí máa sọdún kan bẹ̀ arákùnrin yìí ni rárá ànábì wa ni awfi bi nadrik a jẹ́ pé ìlérí rẹ̀ lọ pé abẹ́ rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ibẹ̀ òòṣà kan bẹ́ẹ̀ tí wọ́n máa bọ ọ̀gbọ́dọ̀ débẹ̀ ìwà lórí ìkan lọ fẹ́ jẹ ìwọ́n wọlé òòṣà wọ́n náà ń bá wọn gbẹ́bọ wọ́n ń gbé gbogbo ẹ̀ lé ọ lórí wọ́n ń kí tọwọ́ bọ̀ ọ lọ́wọ́